Abdul. Mo ń gbọ́ yín. Ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́ bá wa tú àyà yìí kẹ́ bá wa kà. Okay, ẹ jẹ́ kí n bá yín tú. Ba'da a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Allah ọba dẹ́dà ń sọ wípé ya ayyuhal ladhina amanu. Ọlọ́run pè ẹ̀yin tí ẹ gba òun gbọ́, àwa tí a gbà gbọ́. Ọlọ́run ní la tattakhidhu aba'akum, ẹ má mú àwọn bàbá Allah. Ọlọ́run náà ní nǹkan kan náà lájọ ń sọ. Ọ̀ya, mò ń gbọ́ yín. La tattakhidhu aba'akum, Allah ní ẹ má mú àwọn bàbá yín, wa ikhwanakum àti àwọn ọmọ ìyá yín, ẹ má mú wọn ní awliya'a, ní ọ̀rẹ́ ayò. That is it. Ọlọ́run ní inistahabbul kufra, tí wọ́n bá choose kúfúrú, ìjẹ́ kèfèrí, tí wọ́n bá choose rẹ̀ alal iman, lérí ìgbàgbọ́, like tó bá yẹ pé ni wọ́n bá jẹ́ pé wọ́n yapa sí ọ̀nà tẹ́yìn wà, Ọlọ́run ní ẹ má mú wọn lọ́rẹ́ ayò, ẹ má gbára lé wọn. Ọlọ́run ní wa man yatawallahum minkum, ẹnikẹ́ni tó bá wá ṣe bẹ́ẹ̀ nínú yín, fa ulaika humuz zalimun. Ọlọ́run láwọn tó bá rí bẹ́ẹ̀ alábòsí ni wọ́n. So ẹ jẹ́ explain àyà yìí fún yín. Okay, first question, má bínú, àwọn alábòsí yẹn ibo ló máa wọ̀? Ṣáwọn alábòsí? Wọ́n máa wọ̀ náà àbí àlùjọ náà? Yes, alábòsí tó bá padà túbá, Ọlọ́run lè foríjì. Àmọ́ tí yes ló bá padà túbá, Ọlọ́run ó foríjì. Tí ó bá túbá, ó máa wọ̀ náà? Tí ó bá túbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ̀ náà, ọ̀rọ̀ àìṣe. Now, nǹkan tó ẹ bá wa fi àyà yẹn bá wa fi ṣe wáàsí fún wa àìṣe. Okay, ẹ ṣeun, bí tí ń lọ ni, ìgbà táyà yìí sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam, tẹ́ bá wọ àyà yẹn, Suratu Tawbah. Suratu Tawbah yìí, nǹkan tí ń sọ̀rọ̀ púpọ̀ jù òun ni nípa ìgbà tí nǹkan le, tí táìmù àsìkò ogun, because ẹ rí i pé súrà yẹn òun náà nìkan ni súrà tí wọn fi bísímìlá bẹ̀rẹ̀ rẹ̀, because ìgbà òun le fún Ànábì gan. Now, in tí Ọlọ́run try láti sọ fún wa níbà yìí ni wípé kìí ṣe pé o ò ní, lápèjúwe àwọn òbí rẹ, àwọn ọmọ ìyá rẹ, kìí ṣe pé o ò ní fún wọn níwọ̀ wọn. Ọlọ́run sọ fún wa nínú Suratul Isra, ẹ jẹ́ ìrora tú súrà wọn fún yín. Tọ́lọ́run sọ pé àwọn òbí rẹ kódà kan jẹ́ lẹ́bọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má lo Ọlọ́run sẹ́, ẹ jọ̀ọ́. Okay. Kí ni ìtumọ̀ Ọlọ́run? Ẹ kẹ́ ẹ jẹ́ kí n fún yín evidence yìí lásán. Ìtàn ń pè lọ́lọ́run nínú Yorùbá. Mr. Abdul. Jẹ́ kí n yẹ yóò náà. Okay, mo fẹ́ fún yín evidence tí mo lè fi lè pè lọ́lọ́run ni. Mr. Abdul, hold on. There has been some time tí wọn ò tí ì gbé ìsìlámù délé Yorùbá rárá, a dẹ̀ ti mọ Ọlọ́run. Understand? Kò kí ń ṣe ìsìlámù ló wá fọlọ́ Allah. Okay, ta ni Elédùmarè tẹ́yìn sọ̀hún? Ta ni Elédùmarè? Àti rẹ̀ jẹ́ àti fẹ́ bá yín sọ̀rọ̀ Olódùmarè. Ẹ̀kọ́ tó wà ní Allah ní kẹ́ máa lò ẹjọ́, Allah ní kẹ́ máa lò, kò jọra wọn ẹjọ́. Ṣẹ́gbọ́n kò jọra wọn. Èmi fẹ́ fún yín ní evidence pé ó jọra wọn ni. Ṣé kí n fún yín ní Quran? Ẹ̀yin náà sì fún mi ní evidence pé kò jọra wọn. Ṣé ká kọ́ yanjú yún? Èmi kò sọ fún yín pé Ọlọ́run, pé Allah ni Ọlọ́run, mo lè yanjú yún. Ẹjọ́ 1 minute ẹjọ́, bá mi. Ẹjọ́ ṣé Àkànní ẹlẹ́bọ? Bẹ́ẹ̀ ni Àkànní ẹlẹ́bọ ni sà, ẹjọ́ ṣé Allah yẹn náà ni Yahweh? Rárá, ó yàtọ̀ síra wọn. Tóun ni Jehovah? Ó yàtọ̀ síra wọn. Báwo lẹ ṣe wá sọ pé ẹjọ́ ẹni sùúrù náà? Ṣóun Báwọn Ìgbò máa ń pè Ọlọ́run ní Chineke, ṣé ń gbọ́? Ẹjọ́ ẹ mo ní ṣóun ni Yahweh? Ní as far as Islam is concerned, ṣé ń gbọ́ mi? As far as Islam is concerned, Allah ni orúkọ rẹ̀ nínú Islam tọ́lọ̀ ń pè fún wa. Yorùbá lè ní sọ, tí ì bá ń kalábá fún ẹni tí kẹ́ máa pè láláwọ̀ bá yẹn lọ́nà ọ̀lẹ́fẹ́ máa lò. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, tí ì máa ń filábá bá yín sọ̀rọ̀, kò possible kí n máa lo the word Ọlọ́run. Mo ti bèrè lọ́wọ́ mo ní ṣé Allah ni Yahweh? Tí èdè wo ni Yahweh? Ó yá. Èdè àwọn Yehudu ni. Tọ́ àwọn Yehudi, àwọn Jew, tí ì bá ń fi Jew bá yín sọ̀rọ̀, Yahweh ni mo pè dá. Àmọ́ Yorùbá ni sọ lójú. Ṣé ẹ gbà pé òun ni Yahweh? Òun náà ń pè bẹ́ẹ̀ lédè wọn. Ṣé ẹ gbà pé òun ni Jehovah? Àṣebédè gbogbo èdè gbogbo wọn tá fi ń pè nù, tá fi ń pè. Kódà àwọn Ìgbò ń pè ní Chineke. Ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín. Ẹjọ́ ẹ ní sùúrù. Ṣé Yahweh, ṣé Allah yẹn náà ni Ọlọ́run inú Bible? No, Jésù yàtọ̀. Òjíṣẹ́ Ọlọ́run ni Jésù, Ànábì Ìsá, òjíṣẹ́ Ọlọ́run ni. Ọmọ Yahweh ni nínú Bible. Tẹ́ ń gbọ́ mi? Ẹ tí lè lọ tẹ́ bá dáhùn question yẹn o. Mo ń gbádùn yín. Ẹ má pe Allah lọ́lọ́run mọ́. Ẹ má pe Allah lọ́lọ́run. Allah lẹ fẹ́ kí n máa pè àbí? Bẹ́ẹ̀ni. Sí kẹtẹ fẹ́nu. Ó yá Allah. Sí kẹtẹ fẹ́nu kò sí wàhálà. Ẹ mọ̀ jà. So ibi tí ẹ jẹ́ n fáyà yìí bá yín sọ̀rọ̀ kí n fi ṣe wá sí gẹ́gẹ́ bí ẹ̀mí ìlànà sọ. Òun ni wípé Ọlọ́run sọ fún wa ní Suratul Isra. Ọlọ́run ní kódà káwọn òbí rẹ̀ jẹ́ lọ́wọ́. Ẹ fẹ́ dá ọ̀rọ̀ yìí. Ẹ máa gbọ́ sẹ́. Ẹ má pe lọ́lọ́run sẹ́.
ẹ máa gbọ́ Allah ọba dẹ́dà ń sọ wípé wàhfídíláhù mọ́ rẹ̀ ńlẹ̀ fáwọn méjèèjì àwọn òbí rẹ̀ méjèèjì jana hazuli akọ́pá tìyẹ pẹ́rẹ́ wàkúl máa wá sọ wípé rọ́bì rahamu mọ́ olúwa mi ọlọ́ọ̀ Allah bá mi pàwọn méjèèjì lé gẹ́gẹ́ bá ṣe tọ́jú mi ní kékeré. ẹ farabalẹ̀ náà ìyá yìí so èyí tí ọ̀yin ṣàlàyé fún yín pé àyà yìí ntí mo lè fi ṣe wá sí fún yín ni wípé ọlọ́run wọ̀n àwọn mùsùlùmí ni ṣe rí nígbà òun spice ṣe ń gbọ́ mi Allah ṣe ń gbọ́ ọlá pé yorùbá ní sọ ló fà tí ìhà ń sọ lábáwá Allahu ní máa pè é ṣe ń gbọ́ mi ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ Allahu ní máa lò ẹ mọ̀ wọ́n. ẹni sùúrù lára ń jẹ balẹ̀ yẹn ó dàbẹ̀ a máa pẹ́ fúnra wa eléyìí tó kọ́kọ́ wà ń bí iná tí ẹ ti tú eléyìí tẹ́lẹ̀ ayá ìtẹ́lẹ̀ yìí. mo ti tú àwọn èèyàn wà bí tí mo gbà tí mo tú. ẹ wá farabalẹ̀ now ibi yìí sọ fún wa pé ká má bá bàbá wa àti ìyá wa ṣe èyí tó bá ti mú àlọ́ à. ká má bá wọn ṣe kọ́ o ẹ má yà ká má bá wọn ṣe kọ́ mo sọ nígbà tí mo tú. tí ẹ sí bí ni ẹ má mú lọ́ọ̀rì ayò àbí. tọ ibi tí ń lọ nù ẹ má mú lọ́ọ̀rì ayò. ẹni sùúrù àsìbáàbù nùsùlù àyà yìí eléyìí tá a kọ́kọ́ sọ yìí sábàbù nùzúlù lẹ pé. kí ló ṣẹlẹ̀ òun náà ni sábàbù nùzúlù kí ló ṣẹlẹ̀ tí àyà yìí sọ̀kalẹ̀. sábàbù nùzúlù ló jẹ́ kí n lọ pé sábàbù nùzúlù lẹ pé kó àyà kan là ń tú mò ń gbọ́. sábàbù nùzúlù àyà iṣẹ́ kí ló ṣẹlẹ̀ tí tó fi sọ̀kalẹ̀. iná ni mò ń sọ fún yín látẹ̀kan sẹ́yìn ṣé ń gbọ́ mi. ṣé ń gbọ́ iná ni mò ń sọ. mo sọ fún yín pé àsìkò ṣé ń pé nígbà tí Ànábì bẹ̀rẹ̀ sí ní jagun Allah ń sọ àwọn kankan fún un débi pé ní kódà àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n wà pẹ̀lú Ànábì wọ́n lọ máa ń sọ àwọn plans wọn fáwọn èèyàn wọn pé ibi tá Ànábì máa ń kó nǹkan ogun síre o ibi tá a ti ọ̀rẹ́ ayò tó lọ ń lò ń bẹ̀ kì í ṣe pé kẹ́ ẹ mú wọn lọ́tà tàláwùn sọ ń bẹ̀ Allah ò ní kẹ́ ẹ mú wọn lọ́tà kò ní kẹ́ ẹ ṣe kẹ́kẹ́yìn sí wọn Allah ń sọ kẹ́ ẹ má mú wọn lọ́rẹ́ ayò lẹ́ni tí ẹ jẹ́ sọ̀rọ̀ tán ẹ má interrupt mi èmi ò interrupt yín tí bá ń sọ̀rọ̀ àti bá ń sọ̀rọ̀ ẹ lè sọ tí mo fẹ́ ẹ lè sọ tẹ́yìn fẹsẹ̀ tí bá ti sọ̀rọ̀ tán ẹ ti ń sọ̀rọ̀ tèmi tán. ẹ kí ìyá mi sábàbù ní kúlù yẹn rárá ẹ kàn sọ sábàbù ní kúlù tó ṣẹlẹ̀ káàdẹ̀ kúrò lórí ẹni tá a ti fẹ́ rán pọ̀ náà. iná ni kọ́ mo ń sọ ẹ sì farabalẹ̀ ẹ jẹ́ ń land kì í sọ. ó yẹ land ó yẹ ṣe kíá. láàrin 2 minutes kàtà lè gé fún yín so ṣé o ìtú yóò ṣẹlẹ̀ ní pé tí àyà yìí gbogbo àyà tí Allah bá ń sọ kalẹ̀ Allah ọba dẹ́dà máa ń ní rísì tí mo fi ń sọ̀kalẹ̀ kódà mo máa ráwọn èèyàn kan tí wọ́n máa ń kọ́ pé wọ́n tẹ̀ pé Ọlọ́run ní ẹ pa wọ́n kèfèrí kìíní kan àwọn àyà ó ní àsìkò gbà tọ́lọ́run tí Allah ń bá wọn ó ní àsìkò gbà tí Allah ti ń bá wọn àyà ń wí nígbà tí nǹkan le fáwọn mùsùlùmí tí àwọn mùsùlùmí náà àwọn kèfèrí náà sì bẹ̀rẹ̀ jà yìí tálá náà fi sọ fún wọn pé ẹ̀yin náà bá wọn jà ẹ má wò wọ́n ran so kìí ṣe pé ẹ má generalize pé Allah ní kẹ́mọ́ kàmọ́ pa àwọn infidels no so eléyìí ọ̀rẹ́ ayò tọ́ba mi ń sọ ọ̀rẹ́ ayò tọ́ba mi ń sọ mí báyìí ni pé ẹ má fọkàn tán wọn tẹ́ ẹ mọ wá sọ àṣírí yín fún wọn tí wọ́n mọ wá gbẹ̀yìn gbẹ́bọjẹ́ ibi tí yáyà ń lọ nù tó bó ti jẹ́ wọn. ẹni sùúrù àbá àfọlámi ó yẹ ọ̀hún mútu àbá àfọlámi ẹ̀ ọ̀hún mútu ẹ̀ dáhùn. àfọlámi dà inú mi jẹ́ ìwà àfọlámi sí. mọ̀ ń bọ̀. ṣé kí n mú tara mi àbí káfà àfọlámi fi sọ̀rọ̀. ẹ̀yẹ mú ṣẹbẹ gbọ́ nǹkan tí àfa pé ó ṣẹlẹ̀ tí àyà ìfi sọ̀kalẹ̀ náà ẹ wá ní sùn àbá àfọlámi sábàbù nùsùl mo fẹ́ kẹ́ máa tún tí mò ń sọ yìí ni o sábàbù nùsùl onírọ̀wà mufasiruna an azi il aya ó yá ìṣe kíá. wọ́n ní pé àwọn tó okùnfà tí àyà ìfi sọ̀kalẹ̀ wọ́n ní ká àwọn tí wọ́n tú àwọn mufasiruna àwọn tí wọ́n tú wọ́n gbà wá. naza láti fi adadi an sọ̀hábàtì. wọ́n ní ká àwọn tí ń jẹ́ àwọn sàhábà Abu Ubaida Amir Bunjira kana kọ̀dìkọ́tàlà wà lídáwú káàfìrù wàhùwà káàfìrù fi gájúwátì Badr ó yá ìṣe kíá. Hello network. ṣé ń gbọ́ mi báyìí. ó ń gbọ́ yín. ó ní Abu Ubaida Amir Bunjara. ogun Badiri. Good. in tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn níbi àyà yìí òun ni pé ìkànnù àwọn sàábé tí wọ́n ti gbẹ́sìn lórí kankan ó pa ọmọ rẹ̀ ó pa ọmọ bíbí inú ẹ̀ àwọn èèyàn wá ń pariwo wọ́n wá ń wí ọ̀rọ̀ yẹn kiri pé èèyàn ṣe máa pa ọmọ ẹ̀ torí ẹ̀sìn ó yé báyẹn
kàkà kí nǹkan kan wá ṣe báyìí àyà kan sọ̀kalẹ̀ ni pé orí tìyẹn nìkan ló ti fẹ́ bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn nìkan kọ́ ni ó ti bẹ̀rẹ̀ gbogbo yín náà lẹ́lẹ́tọ̀ọ́ ẹ̀ ìtumọ̀ àyà yìí nìyẹn in tó ṣẹlẹ̀ táyà yìí fi sọ̀kalẹ̀ ni pé èèyàn kan pa ọmọ bíbí inú rẹ̀ àyà wa sọ̀kalẹ̀ àyà wa sọ̀kalẹ̀ kí ló dé tẹ̀ wá ń tú ìsìn ẹ̀ tẹ̀ wá sọ nǹkan tẹ̀ wá sọ àbúdù. Tabanike Auliya is main friends. Wọ́n ní pé Auliya Allah ọ̀rẹ́ Auliya Allah ọ̀rẹ́ Allah. So kò sí ọ̀rẹ́ ayò ń bi kíní yìí. Àbẹ́fẹ́ gẹ̀tì wíwà kí wọ́n fẹ́ wọ́n lọ ń bẹ̀rẹ̀ ni kò ní ìtumọ̀. Auliya is friend. So àná okay waliya azi waliya ọ̀rẹ́ mi ni. Hazi Khalili. Wali. Okay, Wali you tell you so. Afa Folami. Only you tell so. Ẹ jẹ́ kọ́kọ́ lecture ibi only you tell so. Na la ba ti ma nlo. To. Bá jẹ́ Khalili ni. Ẹ máa ní sùúrù. Wá ìkíwá náà kún Khalilu. Wá jẹ́ Khalilu láti pé ayò. Àbẹ́ gẹ́tì mi pé ayò ń gan lọ́dún nínú Yorùbá gan. Ẹni tí èèyàn mú ní ààyò abẹ́gẹ́tì ni òun ní ẹni tí ó mọ àṣírí rẹ̀ tó já sí pé ó mọ ẹ̀ka lẹ́yìn. Afáfọlámi yóò dà fún yín mo gbádùn tẹ̀sán. Afáfọlámi mo fi aláwù bẹ̀yìn ẹ bá ń tú èbó tí wọ́n kọ tán gbé sí screen yìí ẹ dákẹ́ ẹ bá ń tú káàkiri kí ó gba àwọn èèyàn gbọ́ ká wá rí pé ẹ dákẹ́ bá wa tú ẹ bá wa kà ó believers ó yá. Afáfọlámi ẹ̀ ní dààmú ẹ bá ń tú ẹ bá ń kàńtà kọ yóò believers kí náà kọ. Kí ni nǹkan tán kọ síbẹ̀? Do not take your parents and siblings as trusted allies if they choose disbelief. Yóò dà fún yín ibi tí trusted allies ni mo fẹ́ lò ẹ ṣe sùúrù Mr. Abudu kí ni Mr. Abudu hold on Mr. Abudu àti ìdájọ́ sọ̀rọ̀ báyìí Mr. Abudu hold on sẹ́ kí ni Yorùbá trusted allies yẹn? Ẹ jọ. Ó yẹ pé ní trusted allies òun lẹni tó lè fọkàn tán tó lè finú tán ally lọ́rẹ́ ẹgbẹ́ ní ally lọ́rẹ́ trusted allies ẹni tó lè fọkàn tán ní ọ̀rẹ́. Hold on now tí allies bá jẹ́ ọ̀rẹ́ tí trusted allies wá jẹ́ ọ̀rẹ́ tó lè fọkàn tán àbí kí n máa mú alright kí wá ní ìdàkejì trusted allies yẹn? Untrusted allies ni untrusted friend that is it. Just calm down. So nǹkan lẹ́ẹ̀ sọ́ọ́dì nǹkan tó wà ní. èmi tẹ́sẹ̀ máa gbọ́ farabalẹ̀ náà farabalẹ̀. mo ń gbọ́ sọ tó fẹ́ sọ. So o lè sọ fún mi pé ìtumọ̀ ìdàkejì trusted allies òun ni untrusted allies no ìdàkejì ẹ̀kọ́ nìyẹn no ìdàkejì ẹ̀kọ́ nìyẹn fún nǹkan tó wá ṣe yẹn máa wá gbé èdè abínibí àyà yìí máa gbé wá àálè jọ ní àgbọ́yé àyà yìí èèyàn kan ló gbé wa lọ síbi ìyọ̀tọ̀ níbi tá à ń tú tẹ́lẹ̀ máa gbé Yorùbá àyà yìí mo ti gbé sábàbù nùzúl àyà yìí gangan mo gbé síbẹ̀ lẹ́ẹ̀kan yẹn bọ̀ èdè Gẹ̀ẹ́sì ló wà yẹn kí n gbé Yorùbá. mo ti gbé sábàbù nùzúl àyà yẹn mo ti gbé wálẹ̀ kan but olówó èkó tí ó sì ń lé ní àbá ti kà dáadáa but mò ń bọ̀. Now Mr. Abudu ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ayò ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò. Now nígbà tí Allah sọ pé kí n má mú ìyá àti bàbá mi ní ọ̀rẹ́ ayò torí pé wọn ò gba Islam wọn kì í ṣe mùsùlùmí kí ni ìdàkejì ọ̀rẹ́ ayò yẹn? Mr. Abdul ẹ̀tàn Mike. Mr. Abdul ẹ̀tàn Mike o. Mo wà pẹ̀lú yín inú mi dùn pé ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí ti di méjì ọkùnrin Fọlámi yìí wọ́n ń try láti sọ wípé Auliya wọ́n ń try láti fún Auliya wọ́n fẹ́ máa twist out the word Waliyu wípé kì í ṣe ọ̀rẹ́ ẹ má stress ara yín. ẹgbà pé Fọlámi ti lulẹ̀ láàrin wọn náà ti lọlẹ̀ láàrin Auliya kò lulẹ̀ kò lulẹ̀ Auliya ní pé ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò ìtumọ̀ ẹ̀ nìyẹn Yorùbá ìdẹ̀ ló wà. Fọlámi sọ pé kì í sọ̀rẹ́ ayò ó ti ní kì í sọ̀rẹ́ ayò kì í ṣe ẹ farabalẹ̀ náà. Fọlámi ní dànkan rú Fọlámi tó kéwú ní dànkan rú. ṣé mi ni Fọlámi ni èmi àti ìdájọ́ ń sọ̀rọ̀ báyìí èmi kọ́ ni Fọlámi náà àwọn èèyàn tó wà ní ìdẹ́lẹ̀ Allah sọ pé kí n má mú ìyá mi àti bàbá mi tí wọn ò bá ti ṣe Islam kí n má mú wọn ní ọ̀rẹ́ ayò mo wá bí tí n bá mú ìyá mi àti bàbá mi ní ọ̀rẹ́ ayò torí pé wọn ò ṣe Islam kí ni kí n mú wọn
kí ni ìdàkejì ọ̀rẹ́ ayò. iná mò ń sọ ẹni tó lè finú tán òun ni má finú tán wọn bẹ́ẹ̀ ni yes má finú tán wọn. kí ni ìdàkejì ọ̀rẹ́ ayò. iná mò ń sọ ọ̀rẹ́ ayò ti ìdàkejì ọ̀rẹ́ ayò òun náà ni ẹni tí ò lè finú tán ọ̀rẹ́ ayò lẹni tó lè finú tán tẹ́ ẹ bá jó lókun tẹ́ kí ni ìdàkejì ọ̀rẹ́. ẹ farabalẹ̀ ẹ má wọrí ẹ jẹ́ ká tó ẹ farabalẹ̀ a máa lò bẹ́ẹ̀ àti understand ayò ẹ farabalẹ̀ àbòsí bọ́lá wà ṣe ń bí ẹ farabalẹ̀ ẹ just calm down ẹ farabalẹ̀ ó máa yé ibi tá à ń lọ. trusted allies ló sọ kò ní kẹ́ ẹ bá wọn sọ tá ẹ fi ara balẹ̀ náà. ẹ má ṣàbòsí ọlọ́run ò fẹ́ àbòsí. kò sábòsí kankan bí ẹ farabalẹ̀ náà bá ti ń sọ láti ní kẹ́ ẹ calm down. mo lè mú tiẹ̀ kẹ́lẹ́ gbádùn ọ̀rọ̀ yín. àjọ ń sọ̀rọ̀ ni bọ̀ tí n bá ti bí ẹ lè tan mic bọ̀ tí n bá ń sọ̀rọ̀ ẹ dákẹ́ tí bá jẹ́ ní kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ. now kí ni ìdàkejì ọ̀rẹ́? kí ni ìdàkejì ọ̀rẹ́? bí a kì í dẹ̀ ẹ tan mic o kí ni ìdàkejì ọ̀rẹ́? mo ti wà ń bí. kí ni ìdàkejì ọ̀rẹ́? ìdàkejì ọ̀rẹ́ ọ̀tá ní ìdàkejì ọ̀rẹ́. kí ni ìdàkejì ọ̀rẹ́ ayò? ẹni tí ọ̀rẹ́ rẹ àmọ́ kì í ṣe ẹni ààyò rẹ ọ̀rẹ́ ni o kódà ìlẹjọ máa rẹ kíní àmọ́ kì í ṣe ẹni ààyò rẹ tẹ́ bá jólógún bẹ́ẹ̀ sí wa. kájọ máa ṣe ọ̀rẹ́ rẹ́rùn ẹ farabalẹ̀ ìbéèrè tí n bá bí ni kẹ́ máa dáhùn ṣe torí tí n bá múyàn lọ́rẹ̀ẹ́ tí mo wá tí ẹ pé mò ń deceive ìtumọ̀ nǹkan tẹ́ ń fún mi nìyẹn níbẹ̀ kí n máa deceive kí n máa mú lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ́rùn nìyẹn o ṣe mọ̀ àbí kì í ṣe bẹ́ẹ̀. ara kì í ṣe bẹ́ẹ̀ ẹ lè mú òkè. bàbá iṣẹ́ mi mọ̀ bóyá ìrìkù iṣẹ́ ò gbọ́ èdè Yorùbá ni ẹ wá jẹ́ ká lọ gbọ́. ẹgbẹ́ àgbọ̀ Yorùbá ju ẹni tẹ́ ẹ ń sọ̀rọ̀ lọ mo gbọ́ Yorùbá ju yín lọ èyí ń kọ́kọ́ dàrú. ó dà ṣé kán mú wọn ní ọ̀rẹ́ bí ọ̀tá ṣé kán mú wọn lọ́rẹ́ bí ọ̀tá. kìí sọ̀rẹ́ bí ọ̀tá ṣe ti ẹwọ̀ ọ̀rẹ́ bí ọ̀tá kìí sọ̀rẹ́ bí ọ̀tá ṣe rí ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ bá ti ń ṣe kínní yìí ọkàn yín ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń lo ọkàn yín ẹ ti dí ọkàn yín pa kò sí ní tá a fẹ́ sọ ẹ̀ ní gbọ́ yé à ń sọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ pé ọ̀rẹ́ ayò má mú wọn ní ìjà gbé mi sí screen ká lè rí. má mú wọn lọ́rẹ́ ayò ṣé ká mú wọn lọ́rẹ́ rẹ́rùn ṣé ká mú wọn lọ́rẹ́ rẹ́rùn. wọ́n ní ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò ọ̀dà ọ̀rẹ́ kílẹ̀ ló pé ó ní kẹ́ mú wọn ó yá ẹ bá ẹ ṣàlàyé rẹ̀ fún wọn gbà náà. wọ́n yẹ bá ọ mùsùlùmí ẹ̀kí wọ́n ní kí wọ́n mú wọn ní ọ̀rẹ́ ayò ọ̀dà ọ̀rẹ́ kílẹ̀ ló pé ó ní kẹ́ mú wọn ẹ tó ní kí wọ́n mú lọ́rẹ́ ayò yẹn ọ̀rẹ́ kílẹ̀ ló pé mú wọn ó yẹ ẹ̀sìn rẹ̀ fún wọn gbà náà. ẹ lè tọ́ máa ń wọ́n tẹ̀ tí bá yín gbé word and opposite síbẹ̀ bóyá ká ṣáà máa ṣe word and opposite níbí kíní ó máa ga o. ẹ má mú àwọn ìyá yín bàbá yín ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ó tún wọn ní pé ẹ mú wọn lọ́tà it's as simple as that mi mọ reason tí kíní fi le fáwọn èèyàn wa. mo ń gbọ́ yín. lẹ́yìn kan lẹ́ ń sọ ọ̀rẹ́ ayò là ń sọ ẹ ti sọ pé ẹ mú wọn lọ́rẹ̀ẹ́ ẹ mú wọn lọ́tà àbòsí nù. tí n bá ní mú wọn lọ́rẹ̀ẹ́ ayò máa mú wọn lọ́tà ayò. Ọlọ́run ní ẹ mú wọn lọ́tà kò ní ẹ mú wọn lọ́tà bí kankan. máa mú wọn lọ́tà ayò. ẹjọ́ bàbá kí ni opposite ọ̀rẹ́ kí ni opposite ọ̀rẹ́. sọ̀rọ̀ ọ̀rẹ́ mi bí áwùlì là ń sọ. ká tó mú ayò yẹn ẹ jẹ́ kọ́kọ́ mú kí ni opposite ọ̀rẹ́. a ń sọ̀rọ̀ bí àkànní ẹlẹ́bọ àbí àkànní ẹlẹ́bọ kí ni ọ̀rẹ́ ńlá bá wá bísímìlà ó yá. bá mi kí ni opposite ọ̀rẹ́. ẹ gbọ́sẹ̀ àní ẹ̀dá mi lóhùn kí ni ọ̀rẹ́ ńlá bá wá ẹ sọ. kí ni opposite ọ̀rẹ́. ẹ̀gbọ́n tí mo sọ àní ẹ̀kàn dá mi lóhùn kí ni ọ̀rẹ́ ńlá bá wá ẹ sọ fún mi. mi ò ń sọmọ ọmọ ìkálẹ̀ ni mí ìkálẹ̀ lè mí. ṣé a nígbà tí o ti wá yé yín ẹ wàá farabalẹ̀ fáwa tá a ké. Fami question tí mo béèrè lọ́wọ́ ẹ kò jọmọ́ wọn lárúbáwá kí ni opposite ọ̀rẹ́. kí ni opposite ọ̀rẹ́. ọ̀ya èmi tí màá dá inú dèmi náà lóhùn èmi àti dá inú dèmi náà opposite ọ̀rẹ́ ọ̀tá ni ọ̀ya. kí ni opposite ayò. ayò ẹni tó wà neutral tí èsà ayò rẹ náà ń pè lọ́tà that is it ẹni tí èsà ẹni tó lè trust. ẹjọ bàbá ẹ̀yin àti ms bàbá tẹ rí ọ̀rẹ́ yín ni ó lè jọ ọ̀rẹ́ yín àmọ́ kì í sọ̀rẹ́ ayò yín bó ti rí nù ọ̀rẹ́ ayò kì í sọ̀rẹ́ ayò yín. kí ni opposite ọ̀rẹ́. ọ̀rẹ́ ọ̀tá. tá a bá ti mú yàn kan lọ́rẹ̀ẹ́ kí la lè mú ẹnìyẹn. ẹ mú lọ́tà ni tẹ́ bá ti mú lọ́rẹ̀ẹ́. tó tán tá a bá ti mú lọ́rẹ̀ẹ́ ayò a máa mú lọ́tà ayò. ọ̀rọ̀ ayò là ń sọ ọ̀rẹ́ ayò ni ẹ má dàrú ẹ má Ọlọ́run ní dọ́là tí. ẹ má twist ìbéèrè wọn bí báyìí aláàní pé ẹ má mú wọn ní ẹdúró aláàní àwọn obìnrin tó bá ti ṣe Islam ẹ dúró ná aláàní àwọn obìnrin tó bá ti ṣe Islam ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò ṣùgbọ́n yìí àti kà fún ibà ẹ wá ẹ̀sìn èfún wa ọ̀bọ̀ ọ̀rẹ́ kí wọ́n ní kí wọ́n mú wọn ó yẹ ṣàlàyé fa. ẹ ṣeun yóò dà fún yín ọyà ẹjẹ ṣàlàyé kẹ́lẹ́ kẹ́ mọ́ sọ̀rọ̀ tí fi sọ̀rọ̀ tán Ọlọ́run ní dọ̀rọ̀ tí yín náà rú. so ntí aláwọ̀ bá àlékè ọlá ń gbìyànjú láti sọ ń bẹ̀ wọn ni wípé ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò lẹ́ni tẹ́ fọkàn tán
torí pé wọn èé ṣe ara yín ara wọn ni ẹbọ náà ń ṣe ẹ má mú wọn lọ́rẹ̀ ayò ẹ má sọ gbogbo àṣírí yín fún wọn. so ẹ jẹ́ kí ìbéèrè question kan níbi tá a dé yẹn jọ nígbà tí àwọn sábẹ́ Muhammadu ẹ̀gbọ́ tán wàá mú àwọn pípù yìí ní ọ̀rẹ́ ayò tán lọ Medina tán wá padà sí Mecca kí ló ń ṣe fún àwọn ẹlẹ́bọ tí wọ́n mú lọ́rẹ́ ayò yẹn ẹ ṣe. yóò dáa fún yín ẹjẹ tó skul yín bí eléyìí náà ṣe é rí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ ṣe conquest of Mecca ṣe mọ̀ pé it was very peaceful èèyàn kan náà pàmìjọ náà. kí ni conquest yẹn bá wọn sọ ní ìlú bàkà máa gbọ́. wọ́n lọ gba Mecca ṣe mọ̀ pé Mecca náà ti bí alẹ́ bíbélì sí ilé kú bẹ́ẹ̀ ni ṣebí ìlú rẹ̀ ni ṣebí ìlú tó bí sínú ti lé kú ni wọ́n sì lọ gba Mecca ṣé àwọn aláàfin àwọn Àfọ̀njá sí ogun ògbálẹ̀ ni láti máa ló gbálẹ̀ ogun ló máa kógun wájà lù bàbá ẹ̀. tẹ́rítì ni kógun gbájàlú ó wá padà wá ẹ má dọ̀rọ̀ rú ó padà wá ó wá take over lu rẹ̀ pé ìlú tẹ́ ti lé mi kú òǹjọ́ kìíní àná láì mú nǹkan kan kú òmòdé àwọn kèfèrí wọ́n sì jọ ń gbénú ìlú òun ló fa ọ̀rọ̀ jizya tání kan máa san táfà kan táfà fọlámi àbẹ́ nìkan ẹ̀yà pé jágò ní tẹ́ lọ mú ayé àtọ́lọ́n ti ní pé ẹ bá wọn jà tí ò bá ti san jizya ìtumọ̀ jizya ń gbà wọn táàkì ní Allah ni ẹ máa san jizya fún wọn jizya òun táàkì ní ẹ̀yin tẹ́ ń gbélu èbó sẹ́yìn máa san táàkì ní ẹ̀yà máa san táàkì ní Amẹ́ríkà táàkì wọn mi pé ẹ wà lọ́ndà protection wọn àwọn ni wọ́n ń protect yín àwọn ọmọ ogun tó fi ń protect yín wọ́n ń gba salary wọ́n ṣe kínní táàkì jizya wọn ni tí wọ́n bá ti wá ṣe ẹ bá wọn jà that is it inú súrà tẹ̀ sí iná ló wà Allah ni ẹ bá wọn jà lérí ẹ pé kan san bó ẹsẹ̀ tó dàrú ọlọ́run ọdún sẹ́rí Islam sẹ́rí gbogbo ní tẹ̀wá rí ọlọ́run bá sànù Allah bá sànù gbogbo ní tí ogun yẹn padà bẹ̀. farabalẹ̀ dìdìrín ní ọ̀ni ẹjọ́ gbogbo ẹ̀yìn èèyàn wa bá a ṣe pọ̀ tó yìí ó yẹ bá wa tẹ mini ALIES alive so ẹ bá wa tẹ in English language ó máa ṣàlàyé gbogbo ẹ̀ ń sìn meaning of allies in English language. ó ti ẹ̀ ní ti gbé akẹ́kọ̀ọ́ ìjọba wa nígbà tí nǹkan ti wà ní èdè abínibí already nǹkan tí mo kàn fẹ́ kí àwọn èèyàn wá mọ̀ ní pé wọ́n máa gbé wá ṣe. bọ́mọ yẹn ṣe ń jiyàn yẹn. ẹ máa ó máa wà ókè tá a bá describe ẹ. ìyẹn tún ó describe gbogbo ẹ kódà ó tún sojú ogun gan bẹ́ẹ̀ ó dárúkọ ogun dárúkọ gbogbo ẹ meaning of allies in English language ẹ jájọ wo. burúkú nìkan ló kù nílẹ̀ Yorùbá ní 2025 tó ń ṣe Islam olórí burúkú nìkan ní ọmọ Yorùbá o tó jẹ́ ọmọ ojúlówó ọmọ Yorùbá o tó sì ń ṣe ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá ní year 2025 torí Islam ẹ̀sìn olórí burúkú ni ẹ̀sìn aláwù ni ẹ̀sìn àwọn alárúbáwá ni wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa ni. ojú ogun àwọn àyà ojú ogun tó ń sọ pé ó ń ṣẹlẹ̀ ogun ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá o ogun ti ń ṣẹlẹ̀ lókè ọ̀dẹ ó ti ń ṣẹlẹ̀ ní ẹ má rò pé bá so gbogbo àyà ojú ogun yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lò lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Haúsá wọ́n ti ń lò ní gbogbo middle belt tẹ́bá rò pé báyìí nìkan sì ń lo tàkíyà fún yín tó ń sọ fún yín pé àwọn àyà yẹn ojú ogun ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lẹ ti di tán ti ń pa àwọn èèyàn yẹn gbogbo kọ́lá dẹ̀ ń sọ fún yín látọdún kan sẹ́yìn nìyẹn lórí ìkànnì tẹ̀tí rí yẹn. ẹ já wò kí ló gbé wá ó máa kílẹ̀ nísìnyí aláìsàn yẹn máa kílẹ̀ nísìnyí. ẹ gbé sí dáadáa o àkíní yóò ṣe dáadáa o ṣé sísítẹ́ẹ̀mù rẹ fi screenshot ni ẹ ṣe kó ṣò dáadáa. So one thing tí mo fẹ́ kẹ́yìn èèyàn wá mọ̀ ni pé ṣe rí ìjagunbalẹ̀ tí Muhammadu dálẹ̀ tí wọ́n ń pè ní ìjírá tó dálẹ̀ tó ń invade lónílò òun náà máa ń fi Islam ṣe ibi tí wọ́n bá ti gbé ẹ̀sìn Islam wọbẹ̀ wọ́n fẹ́ lọ gbalẹ̀ yẹn ni gbogbo wa rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sudan àwọn tó wà ní Sudan mùsùlùmí ni wọ́n ẹ̀rí bọ́ ṣe ń pa wọ́n ìjẹ́rí káwọn Saudi Arabia ṣe bá ń san jizya ṣe bá àwọn Sudan san jizya wọ́n san jizya ṣe rí kí àwọn Saudi Arabia kí wọ́n sọ pé àwọn fẹ́ lọ protect wọn so gbogbo nǹkan tẹ́ bá rí táwọn mùsùlùmí kan bá ń sọ bí irọ́ lásán ni wọ́n ń pa irọ́ lásán tẹ̀kíyà ni wọ́n ń pè é dandan ni fún gbogbo mùsùlùmí láti máa lo tẹ̀kíyà yẹn láti máa fi wá àwọn èèyàn sínú Islam irọ́ òun ló ń pè ní tẹ̀kíyà ẹ̀sìn Islam wọ́n dálẹ̀ láti máa fi gbalẹ̀ ni Allah kò kí ń ṣe Ọlọ́run tí ó bá jẹ́ pé ẹ̀sìn Islam jẹ́ ẹ̀sìn tó tàtọ̀ ọ̀dọ̀ Ọlọ́run wá ni kò nídìí àwọn kankan máa invade kan máa propagate ẹ̀sìn ṣẹ̀bẹ́ sọ́pà Allah ní kún fàyà kún á dẹ̀ jíjọ kan á mọ̀ sọ pé gbogbo yóò yẹ di mùsùlùmí kún fàyà kún àwọn èèyàn á dẹ̀ di mùsùlùmí. Mute ẹjọ́. So wọ́n ní ally a state formally cooperating with another for a military or other purpose. Ètò láyé iṣẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ sí. Kí ni mo fẹ́ sọ ní báyìí ni pé kí ni ó ti blọ̀ ó ní
ìtumọ̀ allies òun ni kó o ní ìbáṣe bóyá ìran kan pẹ̀lú ìran míì kẹ́ ní àjọṣepọ̀ good im tó bá sọnù àyà yẹn ó ní pé ìwọ ọmọ má ní ìbáṣe gbogbo ìwọ tó bá ti nígbàgbọ́ o ò gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú bàbá ẹ mọ̀ kéèyàn ní connection papọ̀ ẹ mọ̀ kán alájọṣe ẹwé náà tẹ́mẹ̀sì nísìn kí n lálájọṣe ni wá oyè mẹ́ ní tó bá fi lè mẹ́mẹ́ àti ms má jà lájọṣe ajẹ́pá àjọṣe kankan pọ̀ nìyẹn ọ̀wọ́n á níwà àti bàbá ẹ má jọ já lájọṣe ìyá ẹ kódà kó jẹ́ ìyá ẹ gbọ́dọ̀ já lájọṣe kódà kó jẹ́ ọmọ ẹ gbọ́dọ̀ já lájọṣe kí ló wá ń tún fún wa bí èèyàn bá ti níyà tí ò bá ṣe tí wọn èèyàn alájọṣe ẹ mọ̀ tún mọ kéèyàn má já lájọṣe ni aláìsí ká má jọ ní kankan pọ̀ ká má jọ ní kankan ṣe oyè mẹ́ so ó dẹ̀ ń tún nǹkan tí ò lọ ń bíbá yìí yìí tí Kùránì sọ ń bẹ̀ yẹn ni pé ogun ló ṣẹlẹ̀ tó fi sọ̀rọ̀ yẹn ogun tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn ni pé ó ṣeé ṣe kó padà pa bàbá àti ẹ náà o àbí kó pa ìyá àti ẹ náà lọ́la láti sin mọ́ bá a ṣe torí ìgbà tó bá máa pa kò ní lè dùn ẹ́ á lè rọrùn that is the fact. ṣé bóun la sọ ṣe sábàbù nùsùlù kálẹ̀ kan yẹn tí bàbá tí ms gbé jáde yẹn bàbá pa ọmọ ẹ̀ Ubeida pa ọmọ ẹ̀ ó pa ọmọ bíbí inú ẹ̀ ṣé ó easy ní kéèyàn pa ọmọ bíbí inú ẹ̀ tó ró gbẹ̀sìn Allah so that is it kí ló wá fẹ́ máa yí sẹ́ni tí abájọ́ ordinary friend ṣé máa pàdé ẹ̀ lójú ogun máa pa ni ẹni tó bá ṣe olùpa náà kí ló ń dry láti lójú ọlọ́run jàre yín pẹ́ àwọn lábáwá yẹn wọ́n ṣe ìkan ti ṣe wá nílẹ̀ Yorùbá yìí gan especially àwọn tí wọ́n translate kìíní yẹn so istimalu bí àwọn lábáwá ṣe máa ń lo nǹkan wọn ó yàtọ̀ tó bá ní Habib tó bá ní Sodiq tó bá ní Khalil so wàlíyù abẹ́rẹ́ alájọṣe dá létí abáfọlámi ẹni sọ òun ló gbé jáde ó ní unite ẹ mọ tún mọ unite kájọ máa sọ kájọ máa ṣe. a ó lè ya àwọn alájọṣe Ọlọ́run abẹ́ẹ̀gẹ́ tì mí alájọṣe àlá. ẹ fi kéwúlẹ̀ ẹ já mójútó dictionary tó lè yanjú ẹ̀ tọ́rọ̀ máa jiyàn ní ẹ fi kéwúlẹ̀ unite gbogbo lé ṣèbóhùn ní gbogbo àṣìṣe. Fọlámi ẹni sùúrù unite òun láti rí ó ní combine or unite a resource or commonly with another a resource yẹn tó fún yẹ ẹ lówó má fún bàbá ẹ lówó má fọmọ yẹ ẹ lówó tó don't unite don't unite with them ṣèbóhùn rẹ aláì ṣèbóhùn ló ti gbé jáde kí lá fẹ́ máa yí lọ yí bọ̀ ní tó clear ẹ̀ kàn ń dà wá là. bàbá ètò láyé ìyá mi Jàkadì ó yẹ ẹ bá wa wo opposite so ẹ bá wa gbé opposite wá opposite Allah yẹn so ẹ bá wa gbé wá ní ẹ bá wa gbé opposite kí ni kí lẹ sọ. opposite Allah yẹn so ẹ bá wa gbé wá opposite ẹ gangan là ń fà látẹ̀ kan. The opposite of an ally. Okay. Opposite of the word ally. In fact, ẹ lè fi Yorùbá sí so kó kúkú bá wa gbé wá ní Yorùbá káyé bára wa fa nǹkan tí ò sí. Google ma rubbish you. Okay, should I use ChatGPT? Opposite allies opposite. Any àwọn bíi enemy ló máa gbé wá náà. So nǹkan tá Allah ń ṣe mi ń gbé Allah ó ń pín ẹbí ó ń destroy ẹbí ó ń ba àárín ẹbí jẹ́ nítorí pé Muhammadu fẹ́ gbalẹ̀ Muhammadu gangan làlá o ẹ̀yin èèyàn wa gbogbo ọ̀rọ̀ tí Allah sọ pátápátá ẹnu Muhammadu ló ti jáde o kò séèyàn kankan tó rí Allah wípé Allah sọ pé no Muhammadu sọ pé Jibril sọ pé Allah sọ pé òun ni Allah ò sọ̀rọ̀ kankan èrè ni Allah ibẹ̀ yẹn gangan là ń lọ sìn fún Mr. Abdul. Pa bó kí gbogbo ẹ káàbọ̀ akọbi. Ètò láyé àkí ẹ ṣe o mo kí gbogbo ọmọ aládé mo kí yín o Abdul mo kí yín Jago mo kí yín o Arabic name mo kí yín o mi ò sọ ọmọ Arabic mi lè kéde Arabic. Akó ètò. Ọba kan bí ẹ lè kí èmi àbí ẹ má wọrẹ. Jàkadì ẹ má bá ìjàkadì kẹ ẹ jọ ó gbé fún yín ìyá mi. Ṣẹ́rí àwọn èèyàn wa bẹ́ẹ̀ni wọ́n ṣe dùn yẹn wọ́n máa fi convince yín ni ẹ rí pé gbogbo ẹ̀yin tẹ́ wá comment section nígbà tí gbogbo yín ṣàṣẹ fúnra yín sìn ẹ rí truth ẹ̀yin náà máa ṣàṣẹ. Ẹ̀yin tẹ́ wò wá o kò ní sọ wa kò ní rọ̀ wá o. àṣẹ bá mi àṣẹ o. mo lè sọ̀rọ̀. ẹ máa wo fúnra yín ní sùúrù òun là ń wò lọ́wọ́. So, the opposite of ally
òun ló wà níbẹ̀ wọ́n ní the opposite of ally is enemy ọ̀tá. ọmọ sábòsí ọ̀rọ̀ ally kọ́ là ń sọ trusted ally kí ni yóò dàrú trusted allies ni à ń sọ kì í ṣe ally nìkan abba opposite trusted ally. ẹ ṣeun ẹ má ṣàbòsí Ọlọ́run ni ẹ má mú wọn ní trusted ally ẹ mú wọn ní untrusted ally that is just it kò dàrú untrusted ally ẹ má fọkàn tán wọn. ms Mr. Abdul Akabi Mr. Akabi nǹkan tó ń ṣe afa Akabi. ẹ má bínú pé mo já wọlé lójijì mo fẹ́. afa Akabi kò sí wàhálà ẹ̀yin náà ti dà fún mi. so ẹ̀yin náà ẹ wo nǹkan ẹni Allah ló dá ilé ayé àti ọ̀run òun ló dá anybody. bẹ́ẹ̀ òun ló dá lọ́dọ̀ tí ta ló dá. ẹ ní sùúrù ká wá gbàgbọ́ pé lóòótọ́ Allah ló dá ayé àtọ̀run. ó ti rí náà nù ẹ ṣeun Allah nù. ok now sáfẹ́ sọ pé Allah náà ló dá ọ̀tá ẹ̀ ní fúnra ẹ̀ àbí a fẹ́ sọ pé Allah dá ohun tí agbára ẹ̀ ò lè ká torí lórí ọ̀rọ̀ yìí sìn Allah ló dá Sátánì agbára rẹ̀ ò ká ó ní àwọn èèyàn tó ń dá fọmọ lọ ẹni sùn ta ló dá Sátánì. mú ta ló sọ bẹ́ẹ̀ pápá rẹ̀ agbára rẹ̀ ò ká. agbára rẹ̀ ò ká Sátánì ló ń kẹ́ mọ́ lọ ju ẹni sùúrù tí agbára Allah ká Sátánì ẹ bá dé Sáúdí ẹni sùúrù Káàbà ẹni sùúrù àfa ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ ni àfa Allah ẹni sùúrù Allah pẹ̀lú sìgìdì Allah pẹ̀lú Sátánì àwọn méjèèjì jọ múlé tira wọn ni kí ló tí Allah ò lè sọ fún sìgìdì Sátánì pé kún fáyẹ̀ kún wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kó parẹ́ ó wá ní kẹ́yìn owó níyìn owó ogun yìí owó tẹ kó jọ kẹ́mọ́ lọ fi sọ òkò lu Sátánì tó wà lẹ́gbẹ̀ẹ́ Allah ní Sáúdí tálà ò lè ṣe nǹkan kan fún Allah ló dẹ̀ ló mú dá Sátánì ságbára rẹ̀ wá kà á mọ́ ni Allah ló dá ẹlẹ́dẹ̀ ó ní kẹ́yìn mùsùlùmí má jẹ kí ló dá fún ìgbà tó mọ̀ pé tẹ bá jẹ ó máa ní ìpalára fún yín Allah ló dá ajá ó ní kẹ́ má jẹ why tí Allah fi dá in the first place tó dẹ̀ mọ̀ pé nǹkan yẹn ó máa ní ìpalára fún yín so that's why tí mo fi sọ fún yín pé Allah dá nǹkan tí agbára rẹ̀ ò lè ká ni ló fi ní kí ẹ̀yin kẹ́ máa wá sọ fọ́mọ aráyé pé àkíní yìí o kò dá o kíní yìí ó dá Allah ní ká má jẹ lẹ́dẹ̀ èmi ò tí ì rẹni tó jẹ lẹ́dẹ̀ tó kú rí o nílẹ̀ Yorùbá wọ́n ń pe ewé kan ní ewé èjò tó bá dà sí yẹn lára èyàn máa yún ara èèyàn tílẹ̀ máa fi sú ni àwọn bàbá yàtọ̀ sí pé báyà àwọn bàbá wa sọ fún wa ìwọ gan tó bá kọlu èjò láyé ẹ̀ tó bá rí gèjò lọ́ọ̀kan wà máa sá lọ ni àmọ́ pé nǹkan tí ò da nìyẹn ẹlẹ́dẹ̀ mo fẹ́ lè pé 99% àwa ta wà ní ayé yìí là ń jẹ ẹlẹ́dẹ̀ lẹ́yìn ẹ̀yin mùsùlùmí nìkan tẹ̀ jẹ́ mbẹ́ kò dé afẹ́ tàwọn èèyàn bẹ́ẹ̀ náà lẹ́yìn ọ̀jájá kí ló dé tálà wa fi dá gbogbo nǹkan yìí ìgbà tálà mọ̀ pé ò da láwùjọ àwọn ọmọ ènìyàn ìbéèrè tèmi nìyẹn torí kò sínú kan pé Allah dá àwọn èèyàn kan ó wá nítorí ẹ̀sìn kẹmọ́ mú ọlọ́rẹ̀ kò rí kò sùn kí ni Allah dá ẹ̀sìn fún gan. ẹ jẹ́ ń dáhùn béèrè yín ẹ̀sìn wọn Mr. Akabi kankan ní dààmú kankan ní sẹ́mi so ẹ jẹ́ kí n dáhùn béèrè yín ẹ jẹ́ kọ́kọ́ gbé láti rí pé Allah ní ká má jẹ ajá ká má jẹ ajá àti ẹlẹ́dẹ̀ ẹni pé kí Ọlọ́run dá kí ni Allah dá wọn fún ok ẹ jẹ́ fún yín lápèjúwe ajá tẹ̀ ń sọ yìí Ọlọ́run gan mẹ́ńṣán rẹ̀ inú Al-Qur'an ni pé àwọn ìtẹ̀ fi ń dẹ̀dẹ̀. ọ̀dọ̀ ṣàìtàn náà ti bẹ̀rẹ̀ kí ló dé tí o pa ṣàìtàn ẹni sùúrù ẹjẹ sọ̀rọ̀ ṣètàn fún yín. ẹni sùúrù lẹ́yìn Kùránì àti hadith àti tafsir tó ní ká má di ajá ẹ lè dárúkọ ìwé mi yàtọ̀ sí ìwé tó wá láti Saudi tó ní ká má jàjá. àkọsíwé mi tó ní kẹ́ má jàjá ẹni tó bá ẹ kẹ́ má jẹ́ ẹ̀kọ́ mú ewu kó mú yín sí i. No. Allah ló dá yé àtọ̀run. Why tó fi jẹ́ pé ẹni sùúrù. Àwọn ilé kan bẹ tẹ́pẹ́ àtẹ̀nà máa ń jẹ, àwọn kan bẹ máa ń jẹ aláǹgbá tí. Ìyẹn ò mí kò sẹ́ni tó sọ fún yín pé Elédùmarè ló ní ká máa jẹ àbí ká máa jẹ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. Inú àṣà wa ló wà. Inú àṣà wa ló wà. Ẹ̀sìn lóbi láyé àbẹ̀ ní family house. Ṣé lóbi láyé àbẹ̀ ní family house. Ṣé lóbi láyé àbẹ̀ ní family house. Ọlọ́run ní dààmú yín, ta ní jẹ́ Elédùmarè. Inú ọ̀ ni mo fẹ́ dá yín lóhùn. Ṣé lóbi láyé àbẹ̀ ní family house. Mo ní bẹ́ẹ̀ ni kò sí wa mo ní. Ẹ béèrè lọ́wọ́ àwọn bàbá wa pé ta ní jẹ́ Elédùmarè. So wọ́n ṣàlàyé fún mi tó máa yé ní. Èmi ní òní bóyá ṣé bẹ́ẹ̀ náà láwọn àbá ẹ ní àwọn ìyá kókò bẹ́ẹ̀ tẹ́ bá ti ń bí èmi náà lọ bí àwọn náà dá èmi náà ní ma dá yín lóde èmi náà ní ẹ̀ka èmi náà pé ilẹ̀ Yorùbá sì kèé ṣèwé ní ronú fáwa. Àwọn bàbá wa ti ronú kalẹ̀ fún wa lè wá ká tó délé ayé ẹ̀yin lẹ́yìnwé ló ń ronú fún yín ìkan tó kọ sínú ìwé ló ń ronú fún yín àwọn bàbá àti wa wọ́n ti ṣètò ilé ayé kalẹ̀ fún wa wọ́n sọ ohun tí ó ṣe wá ní jàǹbá tá a bá débẹ̀
wọ́n sọ nǹkan tí ò ní ṣe wá ní jàǹbá fún wa kò dìgbà tí wèké bá sẹ́yìn ronú fún wa pé Allah kan sọ báyìí nínú Kùránì àbí inú àdìsí pé ẹ mọ́ jẹlẹ́dẹ̀ Sètánì bẹ́ Sáúdí tó múlẹ̀ ti Allah ó ní kẹ́yìn okòwò tí wá kí n máa wá fi jùkò fún Sètánì ẹ̀yin náà ẹja ronú náà Allah ní jẹlẹ́ jẹlẹ́dẹ̀ ó dá ẹlẹ́dẹ̀ ìgbà tó mọ̀ pé kí ni ìmọ̀ pa wá lára kí ló dá wọn fún. ẹ gbọ́ sẹ́ ta ní sẹ́ni dáhùn gbé mi ta ní jẹ́lẹ́ dùmarè ẹ sì dá mi lóhùn. ms àdìsẹ́ kìíní ìkan fáfá fúlàní ẹni sùúrù mo fẹ́ ṣàlàyé fún yín ni mo fẹ́ ṣàlàyé fún yín ẹjí ìṣàlàyé fún yín ms lólótù ẹjí ìṣàlàyé fún yín ms ayé ti di ayé technology báyìí gbogbo àwọn ọmọ tó ń tara wa jáde náà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ táwa ní ọ̀padà máa sọ táwọn ọmọ tó ń tara wa jáde tí wọ́n kò dànù wọn á ní kò sí evidence fún now ayé ti di ayé ayélujára wọn nǹkan tó bá sókùn sí wa Google lágbára jà láàlọ́ a lè lọ wò ó lórí Google ms ẹjọ ẹni sùúrù àfa evidence mo fẹ́ fún yín àwọn ń sọ̀rọ̀ lórí àwọn bíbá yìí ẹjọ ẹ bá lọ sí Google ms. àwọn bàbá wa oníṣòro lọ́jọ́ èyí láti pé gbogbo orúkọ pé àwọn bàbá wa lẹ́yìn wọn ò jẹ́ orúkọ yẹn Muhammadu gangan òun lẹ́ni àyè. Muhammadu gangan òun lẹ́ni àìjírí ẹni àìjíkò báyìí sẹ́ńtúrì Muhammadu làwọn ayáde máa ń mẹ́sọ̀ pé afọ ẹ̀kú ẹ bá wa gbé sí ta ni Ọlọ́run Elédùmarè. fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ Èdùmarè àwọn bàbá tó kọrin yẹn gbẹ̀yẹn bí wọn ò lo àlà ó ní nínú ọdún tá a wà yìí ṣojú àánú rẹ̀ wò mí Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè àwọn èèyàn á ti gbé wọn gógó ẹ tẹ̀ sí Google pé ta ni Ọlọ́run Olódùmarè ó ní Ọlọ́run Olódùmarè is the supreme being ó ní Ọlọ́run Olódùmarè ló dá gbogbo nǹkan Benili máa bá mi tú ayẹsà àmọ́ wa pẹ̀lú àtúnwé kò sí around báyìí ó ní Ọlọ́run Olódùmarè is the supreme being. Ọlọ́run Olódùmarè ni ọba tí ó tóbi jù tó dá gbogbo nǹkan. And creator God in the Yoruba religion. Òun ni a gbà pé ó jẹ́ adẹ́dá àti aṣẹ̀dá nínú ẹ̀sìn Yorùbá. And known as the monarch of the heaven and the father of all the deities. Òun ni olú ọ̀run, ọba ní ọ̀run àti bàbá àwọn irúnmọlẹ̀ àti òrìṣà. He is considered omnipotent, omniscient and omnipresent. Ọba tí ò ṣe é kọlù, tí ò ṣe é dá, tí ẹnìkan ò sì lè dá. And while worshipped in spirit, inú ẹ̀mí ni a ti máa ń yin Olódùmarè yìí. He is seen as distant and does not have physical shrines. Ó ní ojúbọ kankan gẹ́gẹ́ bí àwọn ọba Ìwó ṣe sọ pé ó ní ojúbọ pé àwọn fẹ́ máa ṣe ọdún. All direct followers. Kò sì ní ẹni tó ń tẹ̀lé tàbí tó ń sìn. Worship of Ọlọ́run Olódùmarè is typically done indirectly through the intermediary, the orishas. Láti sin Olódùmarè àti àbíyìn Olódùmarè àfi kí ó máa bọ àwọn òrìṣà tí wọ́n wà ní abẹ́ rẹ̀ nìkan. It is as simple as that. Ọlọ́run Olódùmarè ò ní ojúbọ, Allah ní ojúbọ, Kaaba ní ojúbọ. Ó ní ìgbàlẹ̀, Allah ní ìgbàlẹ̀. Kò jọra wọn náà. Àwọn ọmọ kan tó lè bọ Allah wọn pé ọ̀fọ̀ làbáyé ká máa rí àlàbáyé. Wọ́n bá dé shrine ní Allah, wọ́n gbọ́dọ̀ sọ fún pé èmi nìyí Allah mo ti dé. ilé tí wọ́n ti mọ látijọ́ ìyẹn fọkàn àtọ́ndá ṣọ́ọ̀bù yẹn tó bá bí wọn dá. ẹgbẹ́ mi sí district wọ́n rí gbogbo ojúbọ àwọn. wọ́n jẹ́ tán Kaaba nù kán wó ilé yẹn kán láwọn fẹ́ tún kọ́ kán fọwọ́ kan Kaaba yẹn. wọ́n tó bẹ́ẹ̀. gbogbo ojúbọ Kaaba lẹ́ ń wò yìí gbogbo ojúbọ sìgìdì ni wọ́n mọ yẹn pílà ní Satan sìgìdì ní Allah òkúta ajára síwájú tẹ́ ń wò yẹn. Ìyálà ya yín Àìsà tí Muhammadu fẹ́ lọ́mọdún 6 tó bá ayé ẹ̀jẹ̀ lọ́mọdún 9 arábìnrin yìí ọ̀rọ̀ ọmọ bíi tẹ jáde láyé àní lọ́wọ́ yìí sẹ́ àwa la ní ohun táwọn bàbá wa ò sọ lọ́jọ́ kìíní àná táwa fẹ́ sọ lénìí kò sí ohun tí ẹ̀yin àáfàá fẹ́ sọ nípa ilẹ̀ Yorùbá mọ́ táwọn àlè lórí àwọn àlè àdàbí tí gbogbo wọn ò ti sọ táwọn Buhari ọmọ Musa ò tí ì sọ lọ́wọ́ yìí àwa là ń rúlù lé ayé a dẹ̀ máa fọ́ ẹpọn Muhammadu àmà fọ́ ẹpọn Allah Saheed Shittu Imran Eleha Jamiu Ajagunwa all of them kò sí orúkọ tó ti pè àwọn bàbá wa ó wá yà wá lẹ́nu pé gbogbo ìbàjẹ́ gbogbo orúkọ tí ò dá tẹ pé àwọn bàbá wa lọ́jọ́ kìíní àná kò sí ohun tá lè fi wéra wọn bẹ́ẹ̀ kò sí ìwà burúkú táwọn bàbá wa gbélé ayé wù
a lè ka ìwà burúkú tí Muhammadu gbélé ayé wù bí 100 fún yín bíbá yìí tí ò bójúmọ́ ìrìn arábù ọmọ máa ń bá ìyá ẹ̀ sùn àbúrò lè bá ẹ̀gbọ́n sùn wọ́n lè fẹ́ra wọn wọ́n lè bára wọn sùn lọ́sẹ̀ lóru bàbá lè bá ìyàwó ọmọ ẹ̀ sùn torí Muhammadu gba ìyàwó Sàídù ọmọ tó tọ́pọ̀ àwọn òbí ẹ̀ lójú ogun tó gbé kékeré tó tọ́jú dàgbà ìgbà tọmọ yẹn tó níyàwó Muhammadu ló wá yàwó fún Muhammadu ló ṣe bàbá ìyàwó at the end of the day ojú kòkòrò tí ń da Muhammadu láàmú tó fi jí pátá gbé ó tún gbà ìyàwó ọmọ tó gbà tọ́ Àìṣà ọmọ tẹ́ ń wò yẹn tí Muhammadu gbé sí àyà yẹn inú àwọn ọmọọṣẹ́ rẹ̀ Àbútọ́líbì inú àwọn ọmọọṣẹ́ Muhammadu àwọn sàábè rẹ̀ lọmọ yìí jẹ́ o Muhammadu lọ ọmọ nígbà wọn bàbá rẹ̀ lọ́wọ́ ọjọ́ tí Muhammadu gba Àìṣà lọ́wọ́ bàbá rẹ̀ orúkọ tó mọjọ mọ arábù ni orúkọ ọmọ fẹ́ mọ azori kiri ni. ìsọkúsọ lẹ́ ń sọ yìí. ok orúkọ tani jẹ́ Àbútọ́líbù. kí ló orúkọ bàbá Àìṣà. Abdullahi ibn Abi Kuhafa ọkọ rẹ̀ nù. kí ló orúkọ tí kí ló orúkọ bàbá Àìṣà. ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ máa kẹ́kọ̀ọ́ lẹ́yìn. kí ló orúkọ bàbá Àìṣà. bàbá rẹ̀ ọkọ bàbá rẹ̀ ni ọkọ bàbá Àìṣà ìyálà wa Àìṣà ọkọ rẹ̀ ni Abdullahi ibn Abi Kuhafa tí ń jẹ́ Abubakar kìí ṣe Àbútọ́líbù. nǹkan tó bèrè lọ́wọ́ ìfarabalẹ̀ tàdé tó bí ẹni sùúrù Mugafalun. dákọ̀ ẹlẹ́kọ̀ọ́ dídìrín ni ọ́ ìwíkúwí ló ń wí ó kàn ẹ̀kọ́ ń jà ní ẹ̀ẹ́dẹ̀ ní evidence kankan láti sọ ń bì báyìí. Oye wọ́n sọ fún ẹ lójú ẹ pé èèyàn gbàyàwó ọmọ tó tọ́ tó ń jẹ́ tó gidi. farabalẹ̀ 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 ẹ máa gbọ́ àdúrà lẹ́yìn sí látẹ̀kàn ẹ máa wò láfààyà àdúrà lẹ́yìn sí. farabalẹ̀ la sọ fún ẹ. tap sí comment section ẹjọ́ wèrè ló ń ṣe Islam ẹ bá wa tap sí comment section. ṣe ti rí báwo ó ṣe Islam. à ń sọ̀rọ̀ pé Muhammadu gbogbo wa burúkú ta sọ pé Muhammadu wù yẹn sẹ́mọ̀ kọ́ńtà tí ń sọ àwọn àbá yìí ẹ̀ẹ́dẹ̀mútù gbogbo wa burúkú ta ní Muhammadu wù gbogbo wa burúkú ta ní Muhammadu wù yẹn àáfà òrí ẹ̀rí mu wá sọ pé Àbútọ́líbì kọ́ ni bàbá Àìṣà síyàn là ń bá yín sọ sọ́dọ̀ orúkọ là ń sọ à ń sọ pé Muhammadu fi ọmọ ọdún mẹ́fà èèyàn lè ṣe mistake orúkọ that's not mean anything the evidence is there the evidence is there why Muhammadu marry Àìṣà at the age of 6 years ẹ̀jẹ̀ ló di sẹ́yìn àwa ṣe mistake orúkọ ẹ̀ wá dì yẹn mú. àní kò sí tó kàn. kò sí sùúrù náà. ọwọ́ ẹ̀ kó dárúkọ bàbá tó bí bàbá ìyá ẹ̀ tó bá mọ̀ bàbá tó bí bàbá ìyá ìwọ tó ń sọ̀rọ̀ àbí. bẹ́ẹ̀ni bàbá Àìṣà inú àwọn sàábì ànábì ni tí n bá dẹ́ ṣe gbogbo mistake mi ṣe mistake yẹn inú àwọn tí wọ́n lọ ń digun jalè kiri nílùú Saudi ni bàbá Àìṣà jẹ́ tí n bá ṣe mistake orúkọ rẹ̀ kò mí pé mo ṣe mistake àjọṣepọ̀ wọn àti Muhammadu àti bàbá Àìṣà wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n jọ ń digun jalè kiri ni kódà ìgbà tí Muhammadu jí pátá bàbá Àìṣà jẹ́ ó wà nínú àwọn tó challenge Muhammadu pé àlàyé jí pátá yẹn o so ìgbà tí Muhammadu fẹ́ fi Àìṣà bàbá yẹn gbìyànjú agbára ẹ̀ láti fi convince Muhammadu pé àlàyé ọmọ yìí kéré kí ló fẹ́ fi Àìṣà mọ́tàṣẹ́ ìbílẹ̀ ìbàjọ́ ọmọ ẹ̀ náà ni Muhammadu ní kó gbẹnu dákẹ́ pé family làwọn ń ṣe family o ẹ̀sìn Allah ló dà wọ́n pọ̀ òun lè fún ọmọ ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ pé alágbára ni Muhammadu so wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni even though gan Kàyíbà tó ti jẹ májèlé arábìnrin tó fún májèlé jẹ bí ọdún 5 arábìnrin yẹn fi plan fún Muhammadu ló fi plan fún so mi lè wojú ẹ ní Muhammadu ìgbà tó fẹ́ gba ọmọ Àìṣà yẹn lọ́wọ́ Muhammadu bàbá yẹn kí ó ní ọmọ yìí kéré kí ló rò débẹ̀ ìdílé ọ̀fẹ́ fi ọmọ yìí. ẹjọ ẹ mú sà. kí ló rí tó fi ní wọn fẹ́ fi ọmọ yìí Muhammadu ní kó gbójú ń bẹ́ẹ̀ ẹni tó ti tẹ́sì arúgbó ìrọ̀yà rẹ̀ ó ti gbàyàwó ọmọ ẹ̀ ó ti tẹ́sì omidan so ó ti bá ọ̀pọ̀lọpọ̀ ẹrú sùn lójú ogun àtolóyún àtàbílẹ̀kọ àtẹ̀yí tó sẹ̀ bímọ tẹ́ Muhammadu kẹ́pọ̀n gbogbo wọn lójú ogun ó tún wá fẹ́ tẹ́sì ọmọ òkókó tí ò tí ì lẹ́sẹ̀ lọ́rùn ó tún bá yá Àìṣà jẹ́ àáfàá yìí náà sọ bíbá yìí pé ìyálà yá àwọn Àìṣà ẹjọ́ ta ló dó Àìṣà lóyún tó Àìṣà fi bímọ tó fi di ìyálà yá yín ọ̀pọ̀ àníṣe àwa la níhun tá a sọ kù sí ohun tẹ́fẹ́ sọmọ ẹ̀yìn àáfàá yìí kò sórúkọ tẹ̀ tí ì pé àwọn bàbá wa gbogbo orúkọ tí wọn ò jẹ́lẹ̀ pé wọn àwa rí i pé Muhammadu gangan kò sínú ẹni à ń jírí kò sínú ẹni tí ẹ̀ bọ̀ lọ jí kó tó bá pàdé Muhammadu lọ́sàn-án ẹ̀yin ìyá ìbẹ̀yìn bàbá mi tẹ wà ń bí ẹ lọ sùn padà kẹ tún oorun yẹn sùn kẹ wá jí kẹ wá rí i pé Ọlọ́run yà Muhammadu kódà tó bá rí òkú ó lè bá sùn kí lẹ̀ ń sọ fún wa. ó bókù sùn náà.
ẹ tí ì rí nǹkan kan èyí tájọ tẹsẹ̀ bọ̀ yìí kò sí gbogbo àwọn àfáà yín tó ń ṣe wèrè kiri yẹn àlọ́ ti lọ àbọ̀ ló dé báyìí gbàtọ́ lọ́wọ́ wa mú ajá yín òun ajá yín ti dágbò. Zainab náà ọmọ àǹtí ànábì ni ọmọ àǹtí ẹ̀ gangan òun ló tọ́ Zainab Muhammad fúnra ẹ̀ ló tọ́ Zainab yẹn tó gbà lọ́wọ́ Zainab yẹn. ṣé tó fi gbọ́ a ní ẹ wá sọ dáadáa tí bọ̀bọ̀ ìgbélé ayé ṣe ẹrù kù Muhammadu yìí alọ́kó ló ń kígbe tí ẹ ju ta níní lọ. bámi ẹ má ṣe wàhálà ẹ lè rí dáadáa ẹyọ kan ẹ lè rí ẹyọ kan tó bí abípa kan èèyàn kan waste time lórí kí ẹ máa bèrè dáadáa kẹ ṣé nǹkan ṣé ọmọ gidi máa ń wà nù bọ́n ni. ẹ wá kó wa lẹ́rú ẹ wá bà ayé Áfíríkà jẹ́ ẹ wá sọ wá dídàkudà àwa níròrí àwa ń kọ́ mọ́tálásí à ń kọ́ chọ́ọ̀chì àgbáyé dẹ̀ ń tẹ̀síwájú àwọn wèrè tó wá káwọn bàbá wa lẹ́rú lánàá tó ń pa àwọn bàbá wa pàkópa tó wọ́n ti àwọn bàbá wa lọ́dà tó ń bá àwọn ìyá wa sùn níbàásùn jẹ́ òda àwọn náà tún gbẹ́sìn wá fún wa àtúntẹ́wọ́ gbà lọ́wọ́ wọn ẹ̀yin wèrè kan ẹ wá láàfà lẹ́yìn ṣèyí kì lẹ́yìn Islamic káyé yín bàjẹ́ kí ni dáadáa tí Islam contribute sínú ayé wa lẹ̀ Yorùbá ọ̀sọ̀ wá di ọ̀tá ara wa ó kẹ́yìn wá síra wa ọmọ ìyá àtọmọ bàbá wọn bára wọn jà nítorí ẹ̀sìn kí ni ìwúlò ẹ̀sìn yẹn torí pé ẹ fẹ́ wà lìjẹ́ náà bàbá ta ló lọbẹ̀ tó padà rí ẹ wá sọ fún wa kò sí ohun tẹ́sí fáwa àwa dúró ẹ wọ àgán lè kún torí àwọn bàbá wa lọ́wọ́ yìí abẹ́yàwèrè olóhùn àfa aláìníṣẹ́ náà ń pè láàfa ọ̀lẹ ìyẹn náà ń pè láàfa tẹ́ bá rí wọn ẹ sọ wọn lóko time is coming wọ́n lu àfa mi ilẹ̀ Yorùbá yọ gbàgbé jálàbíà rẹ̀ ẹ̀yin ò lè ẹ mọ̀ kó lè níyìn ni kí ni ìyàtọ̀ yín àtà níní kí ni ìyàtọ̀ yín àti sinarambo ẹ lóko ẹ lódò àwọn ọlọ́pàá wọ́n tún mọ gáìdì yín tàbí sọ fẹ́ yìí gómìnà wa nílẹ̀ Yorùbá tẹ́ bá mọ̀ pé ẹ lè so lórí fún wa ẹ já wọn tí ó sì olórí fún wa tílẹ̀ Yorùbá fi da ẹ já dìbò fún wọn kí wọ́n máa lọ bẹ́ẹ̀ a lè fi ní joyà òdì kẹ́ bá lè dẹ́jì rẹ gbé náà ẹ̀yin ìjọba ní kọ́mọ lọ sí skul ọmọ ti skul dé láàárọ̀ àwọn àfáà ní kọ́mọ wálé kéwú rọ̀lẹ́ báwo lọmọ ti fẹ́ kórin méjì sínú náà ẹ fẹ́ bà ayé wọn jẹ́ ni àwa ń wò pé gbogbo ohun tó yìnbó ń ṣe báyà wà ní ò lè ṣe kò sí ohun tó yìnbó ń ṣe táwa ní ò lè ṣe kíkọ́ ni mímọ̀ tábà kọ́ àmọ̀ the same sense náà ló wà lórí wa ọpọlọ ọ̀kan náà ló wà lórí wa aláwọ̀ dúdú lè fún òyìnbó lẹ́jẹ̀ òyìnbó lè fún aláwọ̀ dúdú lẹ́jẹ̀ wáyé tá a fi lè ṣe ohun tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ òyìnbó ń gba ojú ọ̀nà lọ àwa ẹ̀ ń káwa sínú igbó tí ẹ̀sìn bá jẹ́ ohun tó wúlò láwùjọ wa ni òyìnbó ò ní gbé ẹ̀sìn délé adúláwọ̀ wa wọn ò ṣe kọ́ wa bí wọ́n ṣe ṣe mọ́tò wọn ò ṣe kọ́ wa bí wọ́n ṣe ṣe fóònù wọn ò ṣe kọ́ wa bí wọ́n ṣe build gbogbo àwọn lékiri lágbàáyé bí wọ́n ṣe ń ṣe train tí wọ́n ṣe jet wọ́n ní káwa máa ka Bible ká máa ka Kùránì ẹ̀yin tẹ́ ń kó ọmọ yín lọ lé kéwú ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú òbí tí bá sì ń kó ọmọ ẹ̀ lọ lé kéwú ní sẹ́ńtúrì yìí kò sí ọ̀nà tó fẹ́ gbà tó fẹ́ fi jèrè ọmọ náà kò sí ọ̀nà òun tó fẹ́ gbé gbà òbí tí ò lọ́pọlọ tí ò níláárí tí ò travel tí ò kàwé òun lẹ́bọ̀ ọmọ rẹ̀ lé kéwú sẹ́ńtúrì yìí kí ni ìwúlò kéwú. ẹja mọ ohun tá à ń ṣe ilẹ̀ Yorùbá Nàìjíríà lè aláwọ̀ dúdú ó wu Ọlọ́run ọba Elédùmarè ló dá wa síbẹ̀ àwa la máa túbẹ̀ ṣe. Saudi wa ń gbowó iyebíye lọ́wọ́ wa lẹ́fì yẹn wọ́n wá fi ń bíìdì ìlú tiwọn wọ́n máa jẹ̀jẹ̀ kú jẹ wọ́n mọ̀ wá mọ́tò níwàkuwà wọ́n mọ̀ post sórí mídíà àwa ò rí bí gidi sùn ẹ lọ wo ibi tí gbogbo àwọn òbí wa ń sùn ẹ lọ wo gbogbo àrà táwọn tí wọ́n sọ àwọn ọ̀dọ́ wa dálẹ̀ Yorùbá àwa nírò rí mọ́ kí nílẹ̀ kí fi ṣe rí tọ́bù òfin sórí èèyàn ní gbogbo wa náà àwọn kan wá ń kó wa lẹ́rú àwọn tó káwọn bàbá wa lẹ́rú tí wọ́n káwọn ìyá wa lẹ́rú wọ́n tó wá ń kó àwa náà lẹ́rú ẹ wá ní ká dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nílé arabu ẹ lọ ẹ wo ìhà táwọn arabu kọ sí yín náà àwọn tí wọn ò fẹ́ wá lé ayé ẹ lè rọ́mọ wọn fẹ́ ìmúra ni ẹlẹ́yà Saudi ló ti kéwú wọn lóun lọ mọ kéwú jù nù kíláàsì wọn ọmọ kéwú jù àwọn arabu lọ at the end of the day after 12 years wọ́n deport ẹ̀ ni olórí burúkú ràdìbà ló ti délẹ̀ Yorùbá ó ń sọ fún àwọn ọmọ Yorùbá àwọn ìyá wa pé kí wọ́n mọ́ gbà káwọn ọmọ wọn dọ̀bálẹ̀ fún wọn mọ́ ẹ wà láyé bàjẹ́ ìwọ ọmọ akéwú tọrọ jẹ ìmúra ni ẹlẹ́yà káwọn ọmọ kúnlẹ̀ fáwọn òbí wọn lẹ̀ Yorùbá mọ́ kọ́ má dọ̀bálẹ̀ fún bàbá ńlẹ̀ Yorùbá mọ́ ẹ ní soríire ẹ pàṣán ni ìmúra ni ẹlẹ́yà dáadáa tí ìsìláàmù contribute sínú ayé wa ẹ wá sọ fún wa ibi ìsìláàmù ló dé àwọn Fúlàní sọ̀rọ̀ àdìwá gbogbo ilẹ̀ Yorùbá wọ́n pa wá nípakúpa mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá kan náà ni wọ́n ẹ wá níṣẹ́ délé yọ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yóò bó bá ṣe wọ́n bú àwọn ọba wa bó bá ṣe wọ́n bú àwọn olóyè wa bó bá ṣe wọ́n bú àwọn olórí wa ẹ wò bàbá mi dín ní Bello ó ti kó ti dòkó ọ̀run kọ̀ ẹ́ ká máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbà mí àmọ́ ta sí wọn ẹ sọ dáadáa tí bàbá yẹn contribute sílẹ̀ Yorùbá dé kú èpè ní ọmọ gbẹ̀rẹ̀ Yorùbá sí pé lọ́sẹ̀ lóru wọn dá wọn sẹ́sìn níbo lẹ́wà bàbá mi dín ní Bello ìgbà tẹ́fẹ́ kú yẹn tí bá wà ń bẹ̀ ni màá wá ṣe fídíò mi sí màá ṣe fún nǹkan sí kámẹ́rà màá wá ti chájà bọ́ǹdì nídìí ó kú
wọ́n mọ chájẹ gbogbo ìgbà a fẹ́ rí ohun tí ń ṣẹlẹ̀ sí yín ẹ bá ti kú ló bá ti sí àwọn màláìkà kí wọ́n wà tààlà láàrẹ rubbish ìkónilẹ́rù ìbátẹnijẹ́ tá màláìkà ti sojú rẹ̀ Muhammadu gan sọ pé wọn ò mọbi tó ń lọ bàbá Muhammadu bẹnu ná ìyá Muhammadu bẹnu ná àbútọ́líbì tó wò dàgbà bẹnu ná ta lẹ́yìn Muhammadu tí ò rí ìyá rẹ̀ tí ò rí bàbá rẹ̀ gbà kalẹ̀ lọ́wọ́ ìyá àlá ẹ̀yin ló wá gbà kalẹ̀ báwo lẹ ṣe gọ̀ báyìí wọ́n ní ẹ mọ kírun kẹmọ gbàwẹ̀ kẹmọ kówó tí yín lọ ájì ẹ̀rí pẹ́rú náà kó yín ni ẹ̀rí pẹ́rú ni yín ni ẹrú tí wọ́n kó àwọn bàbá wa báwo ni wọ́n ti kó àwọn bàbá wa lẹ́rú technology western world education náà fi rọ́gbọ́n mú àwọn bàbá wa torí àwọn bàbá wa ò nímọ̀ nípa ẹ̀ so àwọn ọmọ tí wọ́n ń bí yìí sí ń kọ́ sáà ti kàwé ni sáà ti travel ni especially èyí olórí burúkú àfọ àtẹlọkéwú ní Cairo nílẹ̀ Lárúbáwá kẹ́ ti rí àṣírí wọn síbẹ̀ yẹn mú àlè yìí lọ́yẹ kẹ́ dé lẹ́mọ́ lọ́yẹ kẹ́ tó fún wa pé irọ́lẹ̀sì Islam ẹ̀yin náà wá sọ di iṣẹ́ sí bíríkì làdíyìn àbí kápítà àbí dírẹ́fà ẹ̀yin ò lè aláìfẹ́ kan ṣe ẹ lọ ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa tẹ́ ń fowó sponsor àwọn àfọ àyẹn sẹ́rí kẹ́ lọ fi owó yín gan kọ́ ilé arúgbó fún àwọn ìyá wa tí wọ́n ń sun abẹ́ búkà kiri kẹ́ mọ kó wọn síbẹ̀ kẹ́ mọ ránjẹ fún wọn ó ní oore ju kẹ́ kówó yín fàfà lọ tá làfà ó lè làfà náà múrọ̀bà làfà náà lọ kó ló ń kígbe ṣẹ́ta àwọn aníní wọ́n wá fúnra wọn ní táìtù oríṣiríṣi ṣèyíkì dọ̀ktúrù ọmọ àlè tí ó lè gájá lábẹ́rẹ́ kẹ́ ẹ̀ pásán èwo ni wèrè ẹjá ronú náà ẹ wà nígbà tó ní kó wa lẹ́rú bò wá more than 300 years àwa ń practice àsálásá àwa sọ̀lú wa dáwóró àwa nífẹ̀ẹ́ ara wa mọ́ àwa wá ìtẹ̀síwájú fúnra wa mọ́ torí ẹ̀sìn wọn lé ẹlòmíì kúrò níbi iṣẹ́ ìlú òyìnbó wọn bí ọdá kọ wà lẹ́nu iṣẹ́ kọ jẹ́ ìmáàmù wọn bí ọdá kọ ṣe sàlámà lẹ́kùn sí yẹn ẹ ti ya wèrè ẹ lọ ṣiṣẹ́ káwọn gómìnà wa ní òdìdè tẹ́ ẹ bá lè ṣe ẹ kó ń bẹ náà òfin náà fi ń tọ̀lú ṣe láì sófin ìlú ò lè dáa àfáà ṣe tiẹ̀ kírísítẹ́nì ṣe tiẹ̀ anybody ṣe tiẹ̀ ìlú ọ̀wá nítumọ̀ ìtẹ̀síwájú ọ̀wá dé bá wa ẹ̀ wá lẹ́yìn ìjọba tẹ́ ẹ bá lè ṣe ẹ fílẹ̀ àwọn tí ó ṣe àwọn ọmọ Nàìjíríà tó ti kàwé tó wà lábúrọ̀dù wọ́n wálé wọ́n wá tún lu bàbá wọn ṣe ẹ̀ wọ́n ba ayé jẹ́ ẹlẹ́yìn gómìnà ẹ̀ lófin ẹ̀ lásán gómìnà ra mọ́tò fáfá gómìnà ra mọ́tò fún pásítọ̀ for what reason gómìnà ń kọ́ mọ́sálásí gómìnà ń kọ́ chọ́ọ̀chì for what síbẹ̀ ní democracy là ń lò ẹ ṣètò báwọn òyìnbó náà ti ń ṣètò náà síbẹ̀ àwọn ọlọ́gbé democracy wá bá wa síbẹ̀ òyìnbó ṣe ń ṣèlú rẹ̀ lẹ́yìn ṣèlú yẹn ẹ ti ká ronú lọ́wọ́ yìí àmójú ajé kò ní sọ kò sí kò sí ojú abẹ́ta àlè sọ́ǹkò alábàdúrà afọ ẹ̀kún ẹ̀ bá débi tí sì gidi aláwọ̀ afọ a lè dáná sun kábà abẹ́ yá wèrè lórí àwọn bàbá tiwa náà tó ráwọn náà wálé ayé wọn nílé ayé dùn wọn ní ká máa bọ̀ wá àwọn náà ṣẹ̀dá wa sílé ayé wọ́n dẹ̀ fi everything wọ́n fi kalẹ̀ fún wa kí ni ìrìn Saudi wa kí ló ń kí náà fi tara lọ́rẹ̀ last year Ramadan ẹ wo iye contract tó gbé lọ fún Donald Trump wọ́n wá fi dàbí nù rẹ̀ sẹ́ta wa Nàìjíríà ṣe lè bí ni wá ni ẹ wá lè ronú àtẹ̀yìn tó kàwé nú yín ẹ wá lè ronú àwa ṣe bá bí àlà ó rí dókítọ̀ ọba pàdé ní mọ́sálásí yóò lóhun lọ́n kírun ó wá ronú ni ó rí àwọn èèyàn tó kàwé wà bá rí wọn ní àwẹ̀ báyìí wọn tẹnu bí apó wọn làwọn gbọ́ tẹ àwọn lọ tẹ̀ sírí àfa kan ṣe wá lọ́pọlọ kí lẹ wá kàwé mú ibi tójú làdé yìí gbàtẹ̀ bá lè ronú kí ni ìtumọ̀ òwe tẹ kà ẹ jí ká mọ ohun tá à ń ṣe o bàbá kó sáré àmú kí yẹn káàbọ̀. ẹ ṣeun gan Àkànbí gbogbo àná láti gbọ́ bí gbogbo kíní ìṣe rí náà nìyẹn gbogbo Mudaris ìṣe máa sọ̀rọ̀ sìn so gbogbo irọ́ tí wọ́n ti pa fún wa irọ́ yẹn ó ti pẹ́ gan tó ti ń parọ́ gbogbo àwọn ìyá wa bàbá wa wọ́n parọ́ fún wọn gbogbo àwọn tó kọ́kọ́ lọ kéwú tó yẹ kí wọ́n sọ òdodo fún wọn pé kíní irọ́ ni o scam ni o wọ́n wá kó wa lẹ́rú ni o àwọn náà kọ́ wọn ò sọ òdodo Islam irọ́ lásán ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tó dá wa kò nẹ́sìn Allah èrè lásán ni ṣìgìdì lásán ni Allah ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran wọ́n máa sọ pé Allah ló dá gbogbo ayé inú ìwé náà kọ sí ẹ̀yin náà lè kọ̀wé kẹ́ ẹ sọ pé ajá tẹ̀ ń sìn pé òun ló dá gbogbo ayé kò sẹ́ni tó fẹ́ mú yín sí tẹ́ ẹ bá ti nígbàgbọ́ pé òun ló dá gbogbo ayé òun ló dá gbogbo ayé nìyẹn èèyàn kankan lè mú yín sí tẹ́ ẹ bá wá sọ fẹ́ ṣojú ọ̀pá ajá mi tó dá gbogbo ayé ajá ẹ ṣe máa dá gbogbo ayé mi ò gbàgbọ́ ẹ̀yẹ tí ó bá ti gbàgbọ́ kò gbàgbọ́ nìyẹn ṣe bí wọ́n ti gbàgbọ́ ó ti tán kò ju yẹn lọ so ìgbàgbọ́ ìgbé nǹkan tí èèyàn ò rí téèyàn wá sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí ìtumọ̀ ìgbàgbọ́ nìyẹn ìtumọ̀ believe nìyẹn nǹkan tó rí tó wá ń jẹ́rìí ìgbé bẹ́ẹ̀ ló ṣe rí àwọn Lárúbáwá àwọn wèrè yẹn tó ń bá ya wọn sùn
wọ́n sọ pé Allah kan ló dá gbogbo ayé láti wá pé ṣìgìdì ní kàbá nílé ẹ̀ inú kàbá ló ń gbé ṣàìtọ́n tó náà ń dá fẹ́ǹsì lásán ni ṣàìtọ́n wà Mẹ́kà bẹ́ẹ̀ yẹn tó ń sọ̀kò fún wọ́n ní tó bá di àsìkò Ramadan Allah máa de ṣàìtọ́n mọ́lẹ̀ kò ní sí aburú kankan nílé ayé irọ́ lásán ni àìmọye àwọn tó ń accident lásìkò Ramadan gbogbo àwọn kinní tó yẹ káwọn èèyàn tẹ̀ ṣe làákàyè kan ronú pé kinní yìí náà pé irọ́ lásán ni kinní yìí wọn ò ní ronú àwọn àfáà yẹn tó máa parọ́ fún wọn ìdí táwọn àfáà fi parọ́ ní àwọn àfáà ò níṣẹ́ when you look at the èèyàn tó lazy jù láyé àwọn àfáà ni they are very useless and jobless and ọwọ́ wọn tutù wọn fẹ́ ṣe nǹkankan wọ́n dẹ̀ fẹ́ lówó àwọn obìnrin tó fresh àwọn náà fẹ́ máa dó àwọn obìnrin olóbìnrin ìyàwó níyàwó wọ́n á máa parọ́ fún wọn wọ́n á máa bá wọn sùn ẹ mọye obìnrin tá àfáà ti bá sùn tó jẹ́ ìyàwó níyàwó àbáwọn ọmọ kékeré tẹ kó lọ lé kéwú tó jóbìnrin ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́wàá tá àfáà máa bá sùn tó máa sọ pé kò gbọdọ̀ sọ nílé fáwọn òbí ẹ̀ tí ó dẹ̀ ní sọ tẹ́yìn ò dẹ̀ ní mọ̀ so ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú ni ẹ̀sìn fún àwọn ọmọ àlè ni ẹgbẹ́ òkùnkùn ni kò sí dáadáa kankan tó fẹ́ wá ṣe fún wa nílé ayé wa bayé jẹ́ ni orí burúkú ni ẹ̀sìn Islam irú àfáwà tó wà lókè nsìn ìyá wa la máa jẹ́ kó dá wọn lóhùn ìyá wa yẹn dẹ̀ ti wọlé it is very easy very simple ẹ̀rí ìyá wa tó wọlé yìí sí tó bá máa gbóhùn sókè nsìn wọ́n á kàn attend sí àfáwà Mudaris torí mo rí pé wọ́n sọ sálẹ̀ pé àwọn nílé kéwú ojoojúmọ́ dẹ̀ ni àwọn ọmọ ilé kéwú àwọn pọ̀ sí irọ́ ni o ẹ̀yin èèyàn máa lọ fọ́ fún wọn ẹ máa rí àfáà kan tó máa post nǹkan sórí internet bóyá Facebook ó lè ní tẹ́ bá wá owó bóyá ó jẹ gbèsè tó bá ti ka kínní tó bá ti ka Suratu Ikhlas lẹ́ẹ̀mẹ́wàá tó dẹ̀ fi Yasin kan tó fi gbé lẹ́sẹ̀ tó wá yan náfìlà méjì sí gbogbo nǹkan tó gbogbo gbèsè tó jẹ báyìí ni Allah máa bá ẹ san àwọn wèrè kan máa wá ní comment section wọ́n máa ní it's true I did it and it worked for me òótọ́ ni irọ́ ni o àwọn wèrè yẹn náà ara wọn ni o wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní o wípé wò ó ti bá ti post kínní yẹn ó ti mọ báwọn 419 yẹn ṣe máa ń ṣe tó máa ní pay 10,000 you and receive 100,000 àwọn wèrè kan máa wá comment section wọ́n sọ pé òótọ́ ni I have received my own 100,000 wọ́n máa wá send the screenshot sínú comment section the same thing náà làwọn àfáà àwọn mùsùlùmí yẹn ń ṣe wọ́n máa gbá òótọ́ ni ó ṣiṣẹ́ fún mi bí mo ṣe ka kùrìsíù yẹn báyìí ibi tí mò ń lọ mọ́tò yẹn ní accident gbogbo àwọn èèyàn kú ọgbọ́dọ̀pẹ́ kùrìsíù tí mo kà èmi nìkan ni mo jáde ni mo yan fandafanda báyìí jáde kúrò ní mọ́tò yẹn nǹkan kan ò ṣe mí irọ́ lásán ni o wọ́n lè ní gbèsè táwọn jẹ ẹni yẹn kàn ní kí n fowó yẹn lẹ̀ kò dẹ̀ béèrè ẹ̀ mọ́ ẹni yẹn dẹ̀ gbàgbé 10 million naira ẹni yẹn dẹ̀ lóhùn fún mi irọ́ ni o scam a big scam òun ni ẹ̀sìn yẹn wọ́n wá fi bayé jẹ́ ni wọ́n wá fi destroy wa láfíríkà ni wọ́n fẹ́ fi conquer wa bọ́n ṣe conquer wọn ní Sudan ni wọ́n máa pín ìlú ẹ máa wá gbógun síra yín ẹ máa bẹ̀rẹ̀ sí para yín tí Islam bá bẹ́ẹ̀ gbogbo yín di mùsùlùmí lẹ́nìí ẹ tún máa bẹ̀rẹ̀ sí para yín àwọn kan máa ní Sufi ni o àwọn kan máa ní alisuna ni o àwọn kan máa ní Tijaniya ni o ẹ tún kojú ìdàkọra yín àwọn Lárúbáwá sì máa wá clear yín wá gbalẹ̀ yín ẹ̀sìn Islam wọ́n fi ń gbalẹ̀ ni ṣẹ́ra àwọn Fúlàní yẹn they are foot soldiers of the Arabs ibi ẹ lọ dárin wọn ẹ lọ báyé wọn jẹ́ káwa tó wá wọ́n gba Egypt wọ́n gba Morocco wọ́n gba Tunisia wọ́n gba a lot of countries náà ti gbà tó yẹ bí àwọn tó nílẹ̀ yẹn gangan Africans ni wọ́n àwọn dúdú ni wọ́n àwọn olórí burúkú yìí ẹ̀dẹ̀ rí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin Yorùbá mùsùlùmí ẹ̀dẹ̀ rí pé but àwọn dúdú ló nílẹ̀ yìí náà àwọn Arab ló wà ń bẹ rí and ọpọlọ yóò dẹ̀ ṣiṣẹ́ pé something is wrong báwọn fẹ́ wá báyé wa jẹ́ ni àwọn apàrọ̀ fún yín pé ayé máa parẹ́ ayé kankan ò parẹ́ o enjoy your life ayé ò parẹ́ agbọ́dọ̀ a máa reincarnate ni àwọn ọmọ wa ẹ jẹ́ ká jẹ́ kán ráyé gbé kán lè ronú kán gbáyé ṣe rere tẹ́yìn náà bá máa padà wá kẹ́ ẹ má padà wá lẹ́rú àwọn kan wà láàrin wa tó yẹ pé láti ọ̀run àyànmọ́ wọn ní pé ayé tó ń lọ wọ́n ń lọ ṣẹrú ni wọ́n máa ṣẹrú kú ni ẹ má wá jẹ́ káwọn fi ẹrú wọn táwọn fẹ́ wá ṣe kán fi kó bá ti wà ẹ má yẹ kán ba ayé àwọn ọmọ wa tá a bí ẹ má yẹ kán bàjẹ́ Islam ẹ̀sìn òfò ni ẹ̀sìn fún àwọn olórí burúkú ni wọn ò lè dá ẹ̀sìn táwọn ọ̀hún lè dá ronú ẹ wà fà kan lánàá tó wá kò lè dá ronú Quran sọ pé Abraham mùsùlùmí ni ókè fún wa ní inú ìwé mi outside the Quran after all ṣe bá àwọn kan ló ti sọ ìtàn Abraham ṣe bí Judaism ló kọ́kọ́ dé kí Christianity tó dé ṣe bí Islam ló dé kẹ́yìn báwo ni Islam tó dé last ó ṣe máa wá sọ pé Abraham pé mùsùlùmí ni meanwhile àwọn Jew ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ Abraham wípé wọ́n jẹ́ pé mùsùlùmí torí kò sin Allah wọ́n á bẹ̀rẹ̀ sí parọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn òpùrọ́ ni but ẹ̀yin bá ti mọ gbogbo logic wọn ẹ má dààmú ra yín Islam irọ́ ni it's very easy láti expose kò sáfà náà